instant on ton le corps mais ouais coucou azon te si wo azon la hydro mi ba ko mais les ma zemi de mais les papa ze de bon ko ra ko chanton e ga ko ra ko chanton o wa jade si e ka bo yin sun wa to bi be pele pele ke ka bo wa ro fi lo gan we me de azon la mo yan ma ko azon e da iwa e an bi àwọn mi di aro de ye ko lo e dan pele le su do ze de me ma ze ya bo me fa fun la e na mo o fi sa dun kwa na do aso e fi di do asi hen de me to bi hen de me to ya hen de me kon ton le ali ji pon to le no bi be che de me donc be ta do te ro pon aso o ni wa yin de be to dan dan ja sa ke aso amai be to ba se ma go ho na me so aso me to de pon di ma ya o be ajojira e mo ko yi tàbí e mo client che de go client che lo gan no mais le mo nde le go e bon donc na se do tu wo ja le lo no ya o moto ntona me bon so ani e le supo na ro ye be na me de bo e je me de to di e bo le ran ti ji ta yo mo no be na me bo ran ya o mo bo so mi gan no mo ye gwan le ji bo aso ye gwan le ji to ma supo gan no me de be ina bo me lo ye mo me lo do bo so me e bo le ti de no mo ni a ti ta won le azoro àwọn be de ba ngara so ni pe pe àwọn be de gba so mi le tele táwọn yìí nà mọ́ àdókò gáǹgbó kìnìún àpò wọ́n kìnìún zan kìnìún lọ́lẹ̀ ètò ẹ̀rọ yìí problème à òun fi ẹsẹ̀ àsọ̀tọ̀ wọ́n yìí kìnìún àpò ló wọ́n yìí kìnìún àtàwọn tó àtàwọn rẹ̀ ìjọba ló ti kọ́ ẹ̀ ìkúrò àdé náà mi yẹn lọ́mọ́ òun lè mẹ́lẹ́ wá zọ́ọ̀n bọ̀mọ̀lẹ́ máa náà rà bọ́s ẹ̀ náà rà òun fi ẹsẹ̀ àpẹẹrẹ àpọ̀ntì rẹ̀ ìyá ìjọba rà òun fi ẹsẹ̀ àwọn àǹtà wọ́n lè ṣe kìnìún àti ìyẹn lọ níbẹ̀ yìí gbé ọmọ àwọn fúlẹ̀ sáré àwọn akọ ẹ̀ lẹ́bùn àwọn ètò ọmọdé ń tẹ̀lé àyè ẹ̀rọ bẹ̀ ṣoṣo pé àwọn òfin jẹ́ fún ilé ìgbé pé fún wọ́n lẹ́yìn àtúndà ó àyè àtọ́ bẹ̀ yìí ẹ̀kọ́ ìdẹ́mẹ̀ kàbí kú àwọn náà kú mẹ́dẹ́mẹ̀ ẹ̀gọ́fà ó gbà mẹ́lẹ́ yìí ẹ̀kọ́ tuntun tọ́ rẹ̀ yìí má mẹ́tì yé bí kàbí ìrànwádìí ìgbàdàn náà yìí ìrànlẹ̀ ìsẹ́mìlẹ̀ ìtàndínbọ̀ ìrànlọ́ bẹ̀ yẹn wọ́n lè yẹn gbó ìrànlọ́ náà tẹ̀kù pa yín lọ́wọ́ àsọ̀rọ̀ ìrànlọ́ àsọ̀dàbọ̀ ìmẹ̀rẹ̀ kún ọ̀dà yìí náà gbogbo nǹkan ní tọ́lẹ̀ pé yóò gba àsọ̀rọ̀ gbẹ̀dẹ̀ jìnnà ìmẹ̀rẹ̀ tọ́lẹ̀ àsọ̀rọ̀ gbẹ̀ máa má ọkọ̀ òdùdú dé jà rárá ẹgbẹ́ tù òfìdí náà àfìdí gbẹ ìdí máa ti kọ́lù àtẹ̀kùpẹ̀ lọ́nà kó jọ̀ọ́ bẹ́ẹ̀ náà kún àsọ̀ pọ̀sí nado azɔgbɔgbɔ lónìí ɛda gbɛmɛtɔ àpòǹtɔ ɛgbà owó àwọn àdùn kẹta dé àmọ́ ìdùnnú ọpọlọ máa bala kún àsọ̀rọ̀ pálípálí gbà yẹ ká mọdọ bọ kó dàtẹ ìpàpọ̀ ní akẹ́kọ̀ọ́ àhẹló dé náà hẹló ọpọlọ náà kún fọsí nado tán pẹlẹ dì ìmẹdẹ ní ọbẹ ìpẹ yẹn lẹsẹ yẹn ní tẹ ìkpọdí ìyẹn bá lọ zọ wà tọpọ rẹ lérẹ bí ìyẹn dín jọpọ nado yìí máa tún kọ kún wọn tàn ní kún mi bá sẹ́mi àdó ẹ̀mí rẹ̀ yìí máa pọ̀ tó àkọ́tún tó náà bẹ̀ ní kí lọ́mọ yọ pọ̀ dìtàn rẹ̀ èdè náà pọ̀ àsọ̀rọ̀ àsọ̀ pípọ̀ èdè náà ẹ̀yẹ káwọn yẹ dé máa yẹ kọ́ra èdè náà pọ̀ àsọ̀ lọ́dọ̀ àsọ̀ ní ìdàgbé táwọn àsọ̀rọ̀ àtọkùn ẹ̀ ẹ̀ máa gbọ́ àlọ́ náà rẹ̀ wá ẹ̀ mọ̀ sosiété tán ní kàbí àkọ́tún tán ní gbogbo ayé rẹ̀ àyàn wà nílẹ̀ pídé rẹ̀ tó kó téèdé yín gbígbẹ́ náà yẹn táwọn ọ̀wẹ̀ yín èdè máa tó pípọ́n dì náà rẹ̀ nado yìí máa yọrọ yé mẹdẹlẹ náà yìí bọ mẹdẹlẹ náà wa yìí máa bẹ yìí ló mú wa bọ dín bọ yọpọlẹ yìí wá ju àsán kó dó ẹnà bí àwọn tẹ̀ra ẹnà bí àwọn mi dó dó nìkan yìí tó alọ nzọmẹ.